ká ṣọ́ àlàáfíà ara wa ká ṣọ́ àlàáfíà ara wa ẹlẹ́mìí ní pé nǹkan kò ṣeun bọ̀ tí ò dẹ̀ mọ̀ pé àìṣàyẹ̀wò ara nǹkan kan ti ń ṣe lára tí ó mọ̀ Osuke for instance nsìn sáìn kan ni pé nǹkan kan ò ṣe dáadáa lára téèyàn bá ń ṣe Osuke téèyàn kan máa ṣe Osuke nsìn sáìn ni pé nǹkan kan kò ṣe dáadáa lára ẹni tó wáyé pé ó ní àmì pé BP máa ń high jù ó lè fà kó máa ní Osuke ẹni tó bá ní túmọ̀ nínú brain ó lè fà kó ní Osuke ẹni tó yẹ kó ti ní stroke tó affect side ọpọlọ kan ó lè fà kó máa ní Osuke. Yorùbá Gidi TV. Onílé bí ẹkú lé ẹ̀yin àgbààgbà ẹkú ètò bọ́mọdé bá jí asunkún oúnjẹ àgbà onírìn láìwẹ̀wù ìbà Ọlọ́run Elédùmarè ìbà àwọn àgbààgbà tó kólé ayé lé lọ́wọ́ ìbà gbogbo ojú tó ń wò mí Ọlákúnlé Fásùgbà ló kọ mi. tó ẹjẹ́ á tún sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́ gbò bí ẹni owó ẹ̀kún níbi àti mọ́ ń ṣèdánilẹ́kọ̀ọ́ tọ́ra wa sọ́nà lórí kí ló yẹ ká ṣe tí a fi ní àlàáfíà tó pé tí a fi gbáyé ìrọ̀rùn. Mo wà níbí yìí lónìí pẹ̀lú bàbá Alado bá ṣègùn lùbàrìbá ti iléeṣẹ́ Holy Peace Herbal Research Center. Ẹ káàbọ̀ sórí ètò sá. Ẹ ṣeun olótùú ẹ kú jọ́ mẹ́ta pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá àdúrà wọn máa gbà o Ọlọ́run á máa dá gbogbo wa sí o àníri dààmú o. Orúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tẹ́lẹ̀ ní Sharafadeen Odùkọ̀yà Alado alága olùdarí iléeṣẹ́ Holy Peace Herbal Research Center tá a wà nílùú Abẹ́òkúta pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá àníri dààmú o àníri àárẹ̀ tí ò gbóògùn. Ẹ ṣeun púpọ̀ bàbá Alado. Ǹjẹ́ lónìí ká tún bẹ̀rẹ̀ sí tọ́ka sáwọn nǹkan tí ó ṣe wá láǹfààní ní bí ọ̀sẹ̀ mélòó kan títí di àsìkò yìí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi pé àwọn èèyàn tí mo fẹ́ràn wọ́n jáde láyé pàápàá lára àwọn tá a ti jọ ní plan oríṣiríṣi fún ọdún tuntun 2024 táwa nú èyí tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Oṣù ọ̀hún ò tiẹ̀ tí ì dé ìlàta àti ìlóṣù mẹ́ta wọ́n ti lọ ó jẹ́ dùn ọkàn ńlá fún mi. Ìyẹn wá jẹ́ kí n túnú rò láti wò pé àwọn nǹkan tó wá sí mi lọ́kàn àwọn ẹ̀kọ́ tí mo rí kọ́ nínú ikú àwọn èèyàn wọ̀nyí ká jíròrò lórí ẹ̀ láti fi ṣẹlòmíì láǹfààní. Àní kan ò sí ń bẹ ẹ̀yin náà mọ̀ àwọn èèyàn tá à ń sọ yìí ọ̀kan lára wọn ni Sise tá a jọ ṣètò tí ò tí ju bí ọ̀sẹ̀ méjì tó jáde láyé. A ò lè sọ pé kò tọ́jú ara ẹ̀ tàbí pé kò tọ́jú ọ̀rọ̀ yẹn kò mójútó ọ̀rọ̀ ìlera ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ àwa tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí òṣèré ó láwọn nǹkan kan tó jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ pàápàá àwa kan wà àìjẹun bọ̀rọ̀. Bẹ́ẹ̀ni èmi gan jẹ́ kan lára àwọn tọ́rọ̀ yìí kan tàbí travel káàkiri. Bẹ́ẹ̀ni so mo mọ̀ kó ṣe kẹ́ láwọn àmọ̀ràn kan tẹ́ fún irú wa báyìí àwọn òṣèré àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣètò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó sì kan àwọn èèyàn míì tó ń ṣe onírúurú iṣẹ́ tí ó kàn wọ́n lára. Ní àkọ́kọ́ ó bá yín kẹ́dùn nípa òṣèré Sise tó lọ àti bàbá Àṣàmú Akínrìndé Àṣàmú tí wọ́n jọ́ lọ́hùn pé Ọlọ́run bá jọ kó bá foríjì wọn. Iwájú tó filẹ̀ àbí tó dojúkọ Ọlọ́run jẹ́ òdà èyí tó filẹ̀ kó má bàjẹ́ Ọlọ́run bá foríjì wọn ìyẹn dúró báyẹn. dẹ́nẹ́ kejì náà ni pé iléeṣẹ́ wa tó jẹ́ pé Alado Herbal Research Center a máa ń ṣe research lórí gbogbo tó bá ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà láti lè máa improve sí ẹgbẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ a máa rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹni tó bá gbọ́n a rí ìtẹ́ pé kóun ṣe tí ò tó a ṣe ètò ẹ̀ kóun ṣe tó ti pọ̀ jù a reduce ẹ̀ tó ti yé ń sìn. so nípa èyí tí ó ṣẹlẹ̀ yìí àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ẹ̀ náà ni pé ká ṣọ́ àlàáfíà ara wa ká ṣọ́ àlàáfíà ara wa ẹlẹ́mìí ní pé nǹkan kò ṣeun bọ̀ tí ò dẹ̀ mọ̀ pé àìṣàyẹ̀wò ara nǹkan kan ti ń ṣe lára tí ó mọ̀. Kí ni ibi àkọ́kọ́ òun náà ni pé àwọn èèyàn ká máa ráyè láti sùn dáadáa ká máa wáàyè láti jẹun tó bá dáa
ohun tá bá ní pé oúnjẹ tó bá dà pé oúnjẹ olówó ńlá là ń sọ o bọ́ oúnjẹ tó jẹ́ èyí tó máa fún ara ní okun oúnjẹ tó jẹ́ oúnjẹ ìmọ́tótó tá bá ti ń ṣe lé wọ́n ní ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bóyá tí borí ooru bó ṣe ń borí ooru ẹ ṣeun so àwọn ó jẹ́ nǹkan méjì tí mo sọ ká máa sùn dáadáa ká máa jẹun dáadáa oúnjẹ tó dáa kò dẹ̀ gbọ́dọ̀ tún pọ̀ jù náà ká dẹ̀ máa mọ̀mí dáadáa then ká dẹ̀ máa yẹ ara wa wò wípé nǹkan báyìí ń ṣe mí nǹkan báyìí ni máa lò sí ìyẹn jẹ́ gbáǹkọ́gbì ní àkọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé ní tí àwọn iléeṣẹ́ Holy Peace Hypertension tá a gbé jáde tá a padà rírò òun náà ni pé àwọn nǹkan kan wà tí a kì í ṣọ́ lára wa òun náà ni wàhálà àṣekúndórógbó mo fẹ́ ṣe léyìí 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 tá à ń ṣe yẹn gbogbo ẹ̀ náà ikòtò ló wá padà jábọ́ sí kó má bàa jábọ́ sí kòtò kíákíá ní tá a máa ṣe náà ni pé ká máa sinmi ká dẹ̀ máa ṣọ̀ṣe ẹ máa wò ó ní àwọn francophone countries tó máa lọ síbi iṣẹ́ láàárọ̀ tó bá dago méjì àwọn anìkan lọ ilé kọ́ lọ sùn wọ́n máa sùn wákàtí méjì tó bá di aago mẹ́ta tàbí aago méjì wọ́n á resume ibi iṣẹ́ padà bẹ́ẹ̀ náà ọmọ school ó ń ṣẹlẹ̀ ní Togo ó ń ṣẹlẹ̀ ní àwọn ìlú bòmíì tó yẹ pé àwọn francophone countries bó ṣe máa ń ṣe é nìyẹn wọ́n máa rest lọ́sàn-án ẹlòmíì ẹbí ìjọ òní ti sun ọ̀sán gbẹ̀yìn ìwọ̀n oorun òru gan tó sùn pé eléyìí aláti ṣọ́ra fún ó jẹ́ àkọ́kọ́ àwọn nǹkan míì wà tá à ń ṣe ẹlòmíì wà ọtí líle ló máa ń mu bó bá ṣe oògùn fún ọtí náà máa fi rẹ́ àwọn fizzy food míì tó pé wọ́n ní chemical tó strong míì tó fi preserve ẹ̀ lẹ́lẹ́mìí máa jẹ gbogbo eléyìí àkóbá ló ń ṣe fara ẹlòmíì kò jẹ àwọn ewébẹ̀ gbogbo tó ń jẹ chemical ní gbogbo ẹ̀ àwọn tó lè ṣe chemical yìí irú àwọn tó mu sìgá wọ́n kọ sí lára yìí pé smokers are liable to die young wọ́n sọ pé wọ́n wà liable that means pé àwọn náà fi para wọn so nípa eléyìí ẹni mutí ẹni tó mu sìgá ẹni tí ò sinmi gbogbo ẹni kẹjá ṣọ́ra fún torí tó ń ṣe nígboro yìí ó lágbára kìtìyé ẹ wá wo àwọn tó ń pé àwọn tó ń ṣe eré ìtàgé àwọn tó ń ṣe gbogbo nǹkan báyẹn wàhálà tó ń ṣe kò ń ṣe kéré ìfọkànsí kì í ṣe kéré because ó ṣe ń kó òmí báyìí ló ń bọ́ síbò míì ó ń kó òmí ló ń bọ́ síbò míì tó máa rọ ara wa náà ni pé ká gbìyànjú ká fúnra wa ní ìsinmi kò sí kí ẹ má ṣiṣẹ́ o ẹ gbọ́dọ̀ má ṣiṣẹ́ nítorí pé tí ẹ bá ti ṣiṣẹ́ ó léwu ṣùgbọ́n tí ẹ bá ń sinmi á lè máa ní agbára á lè máa ní làákàyè láti ṣiṣẹ́ so láti ráyè ṣiṣẹ́ yẹn dáadáa lẹ́yìn yàtọ̀ sí yẹn àwọn nǹkan míì wà tí pé ó ń fa irú èèyàn ní ẹ̀sùkè for instance nsìn sáìn kan ni pé nǹkan kan ò ṣẹlẹ̀ lára tí ẹ bá ń ṣe sùkè tí ẹ kọ́ máa ṣe sùkè nsìn sáìn ni pé nǹkan kan kò ṣiṣẹ́ dáadáa lára àwọn kan tó lè fa ẹ̀sùkè tí ẹ bá jẹ oúnjẹ tó bá gbóná jù àbí kí wọn rọ́ọ̀ṣì oúnjẹ jẹ gbogbo àwọn yẹn wọ́n lè fa ẹ̀sùkè tó ti ń sìn kí èèyàn fúnra rẹ̀ tó wá pé ó fẹ́ jẹun sìn bó ṣe ń jẹ oúnjẹ yẹn kò tí ì sí bó ti jẹ ó ti dé ó ti sáré kí nìkan ó lè fa ẹ̀sùkè kí ló lè ń fa ni pé ibi iṣan tó wà níbi heart white tó pè ní diaphragm yẹn tó yẹ ń contract tó ń bọ̀ yẹn iṣẹ́ tó ṣe ni pé ó ń jẹ́ kí heart máa pump ẹgbẹ́ tí ẹ̀kan bá dákú sí wá ní kí wọ́n máa tẹ àyà ẹ̀ bọ̀dún tó ń ṣe ni pé Ọlọ́run ti ṣe tó kó steady síbẹ̀ a máa tẹ heart yẹn a máa fà sẹ́yìn jẹ́ pé ẹ mọ iná ẹ̀wìrì táwọn alágbẹ̀dẹ máa ń lò yẹn bó ṣe ń yó tó ń fa atẹ́gùn jáde ló ń fẹ́ iná bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ètò ara wa yìí so tó bá ti wáyá kí ni a máa ṣiṣẹ́ ṣe tó bá ti ń ṣiṣẹ́ ṣe ìyẹn a máa mú atẹ́gùn jáde ní ẹnu a máa mú sáǹdì ẹ̀sùnkẹ́ yẹn jáde so ó jásí pé ibi heart yẹn iṣẹ́ yẹn ò pé nìyẹn ẹni tó wáyé pé ó ní àmì pé BP máa ń high jù ó lè fà kó máa ní ẹ̀sùnkẹ́ ẹni tó bá ní túmọ̀ nínú brain ó lè fà kó ní ẹ̀sùnkẹ́ ẹni tó yẹ kó ti ní stroke tó wá fẹ́ ti side ọpọlọ kan ó lè fà kó máa ní ẹ̀sùnkẹ́ so tí wọ́n ti wá rí irú àmì báyẹn àfi kí wọ́n ti bọ́ bá wọn ní mímọ̀ pé kí ló máa lò sí tó bá lè lo nǹkan yẹn sí á lè correct ẹ̀ fi ti yẹn sìn ṣùgbọ́n púpọ̀ tó máa sábà fà á tí èèyàn bá rest dáadáa tó bá ti wá lo heart yẹn ní àlòjù débi pé ó ti ní àwọn gbèsè oorun tó ti papọ̀ sí lára so tó wá padà rí báyìí tẹ́sí pé bá ti wá pọ̀ jù heart yẹn lè ní problem tí ó bá yẹ ti rí àwọn tó máa ṣe
ètò lórí ẹ̀. So nípa báyìí ká ṣọ́ oúnjẹ tá à ń jẹ, ká má jẹ oúnjẹ tó bá gbóná jù, ká ṣọ́ oúnjẹ tá à ń jẹ, ká má rush jẹun. Ẹlẹ́gbẹ̀ẹ́ yín jẹun báyìí kò tí ì sinmi orí ìdúró ti ń jẹun, ẹ tó lọ síbi iṣẹ́ ń sìn, ó ń gbé nínú mọ́tò tí gbé ń jẹun, bóyá ń bọ́ lọ bẹ́ẹ̀ sẹ́nu iṣẹ́, gbogbo nǹkan báyẹn kò jẹ́ kí ọkàn ò ní ìsinmi. So ìsinmi ó ṣe pàtàkì fún ara wa láti jẹ́ kí a gùn ní ẹ̀mí. So pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run á ṣàánú gbogbo wa o. Àmín. Àìsàn kan wà tí ó ti wá fẹ́ pọ̀ nígboro báyìí, àìsàn yẹn náà ń pè ní high blood pressure. Ọmọ kékeré gan ti ní BP báyìí o. Ayé àtijọ́ ni fáwọn àgbàlagbà ni wọ́n lẹ́jẹ̀ ríru. Ṣé rẹ́mẹ́dì kan wà táwọn yẹn lè máa lò nínú ilé? Yes. Àti àwọn advice tí ẹ bá fáwọn yẹn lórí ẹ̀. Àwọn àkọ́kọ́ tí ẹ máa ní high blood pressure, sedentary lifestyle, bí kíkẹ́ máa ṣe iṣẹ́ kọ̀ọ̀kan púpọ̀ jókòó rẹpẹtẹ tí ò kì í ṣe wàhálà, kò tún ṣe sport, ó lè fà á kí heart èèyàn kó má nágbára láti withstand the pressure. Ṣé pé àwọn tó ń ṣe sport yẹn tí wọ́n ti ṣe size ilẹ̀ kan tó lọ ṣe, ẹlòmíràn tó pé ó kàn ní kó sáré lásán, nǹkan ṣe lójijì, iná ń jó, olè ń jà, wá sáré gidigidi, ó lè gbàgbé kú nítorí pé heart yẹn kò ṣe wàhálà púpọ̀. Àkọ́kọ́ ni pé ká gbìyànjú ká máa ṣe exercise, ká máa rìn, ká má gbìyànjú tá bá rìn àbí tá tó pé ó lè roko ilé ẹ̀kọ́ ro, iṣẹ́ tó pé bí iṣẹ́ tó pé á jẹ́ kí èèyàn máa ṣe bí exercise, kí èèyàn máa ṣe ní tí ara tí èèyàn lè ṣe ń lé nìyẹn. Then kejì náà ni pé kí èèyàn ṣọ́ oúnjẹ tó ń jẹ, gbogbo oúnjẹ ọlọ́ràá, gbogbo oúnjẹ tó wá ti dùn jù, oúnjẹ àjẹjù, gbogbo ẹ̀ máa jẹ́ kí iṣẹ́ máa bá heart wa ni, a máa ṣiṣẹ́ àṣejù. Wọ́n lè ti ń ṣiṣẹ́ àṣejù, high blood pressure lè ṣẹlẹ̀. Tí ẹ bá sanra jù, high blood pressure ó lè ṣẹlẹ̀. Ẹ̀wọ̀n tó dé pé wọ́n sanra, tó ń dé pé wọ́n obese, tó sanra gidi gan, heart wọn kò ní lè gbé wọn. Tó bá padà gbé wọn fún díẹ̀, ẹ̀ṣẹ̀ heart yẹn á pọ̀ jù bí ẹni pé kí èèyàn gbé engine B2 kó gbé sí caterpillar, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Iṣẹ́ àwọ̀ ọlọ́run á knock. So ká ṣọ́ yẹn nínú àwọn nǹkan wa. Ó jẹ́ méjì. Ẹ̀kejì náà ni pé oúnjẹ àjẹjù lálẹ́. Ẹ rí i pé ẹ máa wo stroke tó bá ṣẹlẹ̀, ẹlòmíràn ní pé bó ṣe jí ìdájí ló bẹ̀rẹ̀, ẹlòmíràn ní pé ó lọ wẹ̀ ló bẹ̀rẹ̀. Ẹgbẹ́ tó fà ní pé wọ́n ti gbéṣẹ́ tó jù fún ọkàn nígbà tó ti ní BP yẹn. So ó máa yẹ kó wá ní BP yẹn á padà pọ̀ jù, ó lè fa stroke. Ṣé àmì ti ń sìn? Irú ọtí mímu, irú sìgá mímu, gbogbo àwọn nǹkan báyìí ó lè fa kìnìún. Ètò wá ṣe èké tó yẹ kókó nù ẹ̀ náà ni pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tá à ń gbé sọ́kàn. Ọ̀rọ̀ Nàìjíríà bó ṣe rí, ó ti ẹlòmíì gan ó ti jẹ́ kó kú, ẹlòmíì ó ti ní kú sára ọ̀rẹ́ kò tí ì kú tán, ó ti kú lẹ̀ dé kú. Kí ló fà á ni pé ìlú ò fararọ, ká má wàá gbé sọ́kàn. Nítorí máa gbé sọ́kàn ni pé kí lọ́nà àbáyọ. Kò ṣe pé ẹlòmíì náà ò dé pé ẹlòmíì àkójọ gbà irú wàhálà ò lélẹ̀ báyìí, wàhálà kọ́ ló máa rò, kí ni máa ṣe tí màá fi yọ kúrò nù ẹ̀. So àwọn yẹn lọ bẹ́ẹ̀ jẹ́ pé nǹkan lè rí. Then àwọn nǹkan tó wá lè ṣọ́ra fún láti bá lò láti máa prevent hypertension lẹ́yìn tá a ti ṣe oúnjẹ tá à ń jẹ, kò ní tí ẹ bá lè rí garlic, àlùbọ́sà ayù, ó da púpọ̀, atalẹ̀ náà da, tó ṣe ń sìn ó da púpọ̀. Then ewé ewúro, kò ní pé kí èèyàn gbó nìkan mu o, kí èèyàn máa jẹ, because tí èèyàn bá gbó omi ẹ̀ nìkan ni, but tí èèyàn bá jẹ ewé ewúro, fibre tó wà nínú ẹ̀ yẹn òun gbogbo fúnra rẹ̀ iṣẹ́ ni. Kí èèyàn jẹ lọ́bẹ̀ àbí kí èèyàn jẹ tútù. Èèyàn jẹ tútù, èèyàn dẹ̀ jẹ lọ́bẹ̀ kò ń pààyàn, tó ṣe ń sìn. Téèsì ẹ̀ tó bá yá á padà mọ́yàn lẹ́nu, kí àwọn akọ́ bẹ̀rẹ̀ á dà pé àfẹ́ máa bì í, but tó bá yá á padà mọ́yàn lẹ́nu, ó dá kí èèyàn máa jẹ ewé ewúro. Bí èèyàn bá blend ẹ̀ pẹ̀lú oyin ńkọ́? Yes, ó wà okay tó bá róyin original. Tó ṣe ń sìn because àsọ kéèyàn ṣára fún nǹkan tó dùn. Àwọn kan sìn wọn náà tó wà lọ ń ṣe oyin oníṣúgà, wọ́n ń ṣe oyin onírèké. Ìta dẹ̀ mọ̀ pé oyin tó máa ń tọ́jú èèyàn òun lóyin tí kòkòrò eyín tó jẹ́ ìgbẹ́ kòkòrò eyín oyin. So nípa bẹ́ẹ̀ tí a máa rí oyin original kó blend pẹ̀lú ewé ewúro, ó dáa púpọ̀, á jẹ́ kí èèyàn láti mẹ́rin àlàáfíà. Nítorí máa ń ṣe lára náà ni pé àwọn ọ̀rá tó máa ń dùrọ̀ mọ́ heart, àwọn ọ̀rá tó máa ń dùrọ̀ mọ́ kidney, pété ń sìn, á jẹ́ kó máa yọ. Ṣé rí àǹfààní kéèyàn ti ẹ̀ ṣọ́ra fún ọ̀rá lára ó pọ̀. Ṣé rí ẹlọ́wọ̀n tó pé wọ́n máa ó tún kọ́mọ̀ yàtọ̀ sí BP, kidney problem náà ó tún kọ́mọ̀ láìpẹ́ nísìnyí o. Kí ló fa kidney problem náà ni pé gbogbo àwọn tá à ń jẹ tó jẹ́ chemical yẹn ó ṣàkóbá fara. Àwọn
tó bá ti di pé èèyàn ní heart èèyàn ti ní blood pressure tó bá ti high jù tó bá ti ní liver tó bá ti ní diabetes tó bá ti pọ̀ jù ó máa ní kidney náà ni because gbogbo oògùn tó máa fún tó ojú oògùn òyìnbó tẹ́ bá kà á nú ẹ̀ á máa sọ fún yín pé probability tí a fi ní renal failure ó high ẹ lọ ka àwọn oògùn yẹn kí ló lè ṣe bẹ́ẹ̀ náà ni pé heart wa yìí ó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ tó bá ti wá di pé ó ń sáré pọ́ǹpù ẹ̀jẹ̀ jù ó ń pọ́ǹpù báyìí sí wọ́n á di báyìí ó ń pọ́ǹpù báyìí ó máa ní kí èèyàn lo àwọn oògùn tó yẹ pé ó máa ń reduce sugar lára ó máa ń reduce iyọ̀ lára tí wọ́n máa ń lòògùn tó máa ń reduce iyọ̀ lára yẹn pressure pọ́ǹpù yẹn á wá lọ́lẹ̀ tí pressure pọ́ǹpù yẹn ti wá lọ́lẹ̀ ẹ̀jẹ̀ tó ń lọ sí kidney kò ní tó mọ́ kidney á máa pẹlẹbẹ ẹ̀jẹ̀ tó ń lọ sí liver wà ní tó mọ́ liver náà á máa ṣiṣẹ́ ṣe kò ní fa problem yẹn so láyé ń sọ fáwọn èèyàn wa wípé n ta lè ṣe oníká padà sí ewé àti egbò ṣe rí ewé àti egbò ó ní àǹfààní púpọ̀ kò dẹ̀ ní side effect pé á tún ba nǹkan méje lára àwọn tó wà nílùú òkèèrè tó jẹ́ onímọ̀ gbogbo nǹkan pátá wọ́n ti ń padà sí oògùn ìbílẹ̀ òun ni ó lè ràn wá lọ́wọ́ níbi tá a bá dé yìí nítorí pé ikú ọ̀wọ̀wọ̀ tó ń ṣẹlẹ̀ blood pressure ló ń fà then ẹ wá sọ pé ó tún máa ń ṣe àwọn ọmọ kéékèèké náà ọmọ kí lọmọ kéékèèké ń rò mo ti rí ọmọ tí wọ́n bí tán ní oní diabetes wọ́n bí tó ní diabetes mo ti rí ọmọ tó wọ 10 years tó kúkú diabetes ṣáà mi ti yẹ ẹsẹ̀ so kí ló ń fà yes ohun tí ẹni tó bá bí ni la máa ń jọ ẹni tó bá bí ni la máa ń jọ ọkọ àti ìyàwó kó tó di pé a fẹ́ ṣe ètò ọmọ bíbí ká ṣọ́ra ká ṣe àyẹ̀wò fúnra dáadáa owó tó bá ń ṣe wá lágọ̀ọ́ ara ká tọ́jú ẹ̀ tá a bá tọ́jú ẹ̀ àwọn ọmọ tá a bí wọn ò ní lọ gbé ṣe ti yẹn sìn bí wọ́n bá gbé wàhálà dé mẹ́ta nìyẹn ọkọ àti ìyàwó ń tọ́jú ara wọn ọmọ náà ti pẹ̀lú tẹ́ ẹ̀ máa tọ́jú so nípa báyìí ká ṣọ́ ohun tí à ń jẹ ó ṣe pàtàkì then àwọn ọmọ wa tá a máa bí ká ṣọ́ àlàáfíà àwọn náà ó ṣe pàtàkì so pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run á wò àṣọ wọn àníṣe àrètò gbogbo. àmì o tó fẹ́ bá wa tọ́ka sáwọn oògùn yín àti ohun tí ń kálukú wọn wà fún àwọn ibi tí wọn ó ti rí. ẹ ṣeun so àwọn àlàyé nípa àwọn oògùn wa nípa ewé àti egbò ṣé rí tí ẹ bá ní àìsàn blood pressure ni o ewé àti egbò ló kájú ẹ̀ a ti sọ nípa yìí pé blood pressure tó wà papọ̀ mọ́ diabetes ó lè fa kidney problem kò dẹ̀ sí tó ń fàájú pé àwọn èèyàn wa oògùn tí alọ́nà tó dé oògùn òyìnbó ni ṣe rí oògùn òyìnbó yẹn side effect yẹ òun ló máa padà fa kidney problem ìwọ tó bá ní pé ẹ̀jẹ̀ ríru àbí bp ẹ̀ ń ga ni Alado therapy òun ni kó lọ lò tí ẹ bá ti lo síbí kéré pẹ̀lú ẹ̀kọ tàbí kí ẹ lọ síbí pẹ̀lú ní gbóná pẹ̀lú òògùn lọ́dọ̀ Ọlọ́run bá bp yẹn ó máa wálẹ̀ ìyá máa sùn wọ́ra dáadáa a ti ṣe lóní capsule ó wà ní New York ó wà ní Indianapolis àwọn Westwards migration center services ní Canada àwọn nọ́mbà market ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní Australia náà kí ni àwọn oògùn yẹn ṣe náà ni pé ó máa jẹ́ kí pressure ẹ̀jẹ̀ ó máa jẹ́ kó stable ní university kan ní America náà sì Tryon Biblical University wọ́n ti gbà wọ́n ti lọ ṣe research lórí ẹ̀ so pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́ọ̀bà ìwọ tó bá rí kùdìẹ̀ ní ara nípa pé bp ń high ní ọ àbí àyẹ̀ ń lu gúlegúle ní ọ Alado therapy oníkẹ́lò iléeṣẹ́ Alado ló ṣe jáde pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́ọ̀bà a máa dúpẹ́ fọlọ́run lórí ewé àti egbò pọ́nbélé ni ara àwọn oògùn wa òun náà ni holy root vision powder ìtàn àbáwá máa ń pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́ tí a bá lo holy vision powder tí a bá lò kò ní àìsàn ojú kójú máa lami kójú máa wá mi àbí kójú máa wo bàìbàì ẹlẹ́mìí àti máa ní òun rí èèyàn kan ó dàbí èèyàn mẹ́ta holy root vision powder oníkẹ́lò ó dáa púpọ̀ òun tó máa ń polówó ara ẹ̀ ni holy root vision powder bẹ́ẹ̀ ni àti wá ní ilé ìtàkùn ní sàgbàdéwé ẹ̀ẹ́rì ọkùnrin níbẹ̀ ní táà ń sọ pé ìjẹ́ pé táà ń jẹ tí yẹn bá rí malt á mú tó rí minerals á mú ẹni bóyá mu minerals yẹn lọ́wọ́ tó ń kọ́ bọ̀ ń wá Nipa wọn àti fi sórí ẹ̀ gbogbo ilé máa ṣẹ̀gẹ̀ sára ni kò wá ń jẹ́ kí kò ní his digestion sàgbàdéwé oníkàlò fún tí yẹn bá lò á lọ sí toilet ní wọ́ọ́rọ́wọ́ á yọ gbogbo àwọn kìnìyàn yẹn kúrò á jẹ́ kí yẹn ò lálàáfíà egbò yẹn máa nà èèyàn á dẹ̀ wà lákọ capsule lòun aṣọ ní capsule náà a ti ṣe olómi ẹ̀ náà ó dáa ilé ìyá pè ní HPLD veins
HPLD veins yìí ó máa ń ṣiṣẹ́ fún iṣan ara àgà iṣan ẹsẹ̀ tí èèyàn bá ní ẹsẹ̀ tó wáyé pé ẹsẹ̀ á máa ṣẹlẹ̀ kan lójijì àbí kí èèyàn máa rìn kó máa rìn kẹsẹ̀ má dúró nílẹ̀ kó máa rìn tàgétàgé HPLD veins yìí la ṣe fún ó da púpọ̀ nítorí pé oògùn àwọn ìbàrìbá ni wọ́n ní ìbàrìbá ọkàn ní àìsàn ẹsẹ̀ nítorí wọ́n máa ń rìn púpọ̀ láàrin oko wọn bẹ́ẹ̀ ni. èwo ni àwọn tó bá ní arthritis èwo ni. òun náà ni lego mixture àti HP vein àti magic ointment lọ́wọ́ fún àwọn tó bá ní rheumatism àti arthritis. So tí wọ́n bá lò ó máa boost calcium eléyìí tó bá ṣe ni pé calcium ni ó wà nínú ẹ̀ ó jẹ́ natural medicine ni ó contain calcium some nutrients bẹ́ẹ̀ ó máa yẹ kí calcium ara wọn kó wà okay. Then lego herbal mixture ó máa yẹ kí ẹ̀jẹ̀ ó flow dáadáa òun náà máa ní kí wọ́n lò pẹ̀lú ẹ̀. àtúwá ní ètò àpè ní hemotrit lélẹ́yìí tó máa ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ ẹ rí i pé ẹlòmíì tó yẹ pé ẹ̀jẹ̀ bíi leukemia wà níbẹ̀ ìdọ̀tí wà nínú ẹ̀jẹ̀ àbó rí pé ẹ̀jẹ̀ kì í tètè clot ẹlòmíì náà tó wà tó yẹ pé ẹ̀jẹ̀ tó ní iron tó wà nínú ẹ̀ tó nǹkan láì ṣe hemotrit yìí tí a bẹ̀rẹ̀ sí ní lò tíì ni tí a ti bu díẹ̀ sínú omi gbóná tó bá ti pò ó máa yọ a bẹ̀rẹ̀ sí máa mú ó máa ń boost ẹ̀jẹ̀ tó wà lára ó máa ń jẹ́ kí immune system ara yẹn kó pọ̀ dáadáa hemotrit powder nìyẹn. A ṣe abioticin eléyìí fún virus àti bacteria ó máa ń pa ẹ́ ní àìsàn tó bá wà lára tó bá jẹ́ pé bacteria ni tí ẹ bá fẹ́ lò ó tí ẹ pé ìyàwó ní pé ara ń yún ni o ara ń já oúnjẹ ni àbó ń tọ̀ ó ń tà òun ni o ẹbí yìí àti ìyàwó ní pé òun rí egbò bí ewo ó wà lórí nǹkan ọmọkùnrin wọn ẹ̀rọ obìnrin míì abẹ́ ẹ̀ báyìí ewo ló bá rí gbogbo ẹ̀ ilé ní kíkà lọ lò àní ṣe àárẹ̀ tí ò gbóògùn. àmì o. a tún wá ní osconto capsule oògùn tó máa ń fọ ìrírí inú ẹ̀yìn ríru ẹ̀yìn dídùn inú kíkùn àbí kí àwọn ní constipation kó má rí gbọ̀sẹ̀ ṣe ẹlòmíì àmọ́ àti ẹ̀ṣà kọ́lá ní àwọn ọ̀rẹ́ ẹ̀ á ní ìmọ̀ tètè yàgbẹ́ ń tèmi jẹ́mẹ́jẹ́mẹ́jẹ ni máa ń yàgbẹ́ aburú ni o osconto capsule ní ká lò àṣẹ ló ní mi àṣẹ ló ní hóró olómi tó da fáwọn obìnrin tí nǹkan oṣù ọ̀bá yọ dáadáa tó yẹ pé nǹkan oṣù yẹn ó ṣe ségesège ó dáa fún obìnrin tó yẹ pé tó yẹ wọ menopause tó bẹ̀ sí ní lò kò ní jẹ́ kí èrí yẹn kó máa dó lára ẹ̀ ó lè máa ṣe jẹ́ kó máa lè máa release estrogen ó dáa púpọ̀ ní ara àwọn òkúta ṣe nìyẹn. A ṣe organic organ a ṣe sugarless therapy tó yẹ pé ó dáa fún irú organic organ yìí tí a bá ní hepatitis òun tó ti polówó ara ẹ̀ ni àwọn kan ti wá ní pé òun nìkan kan máa ṣe fáwọn ń sìn nílùú Amẹ́ríkà nígbà tí wọ́n ẹni tó lò ó ta sọ́njọ́ sí lórí kínní wọ́n wá padà pé ẹni yẹn wọ́n padà pé ẹni tí ẹnìkan mú pé ní ìwé àpè lórí studio program wọ́n wá padà pé ẹni yẹn nígbà tí wọ́n wá lò pé kínní yẹn máa dà lẹ́yìn ìgbà yẹn kó bá òde ní skul yẹn ó lọ skul ní kò sí kínní yẹn mọ́ wọ́n wá ní ká máa ṣe òun nìkan fáwọn ó ní ká máa ṣe òun nìkan fáwọn organic organ fún hepatitis B àti bladder stone ó dáa fún ó ṣiṣẹ́ fún àdẹ̀ ní àwọn tó confam lórí ẹ̀ àdẹ̀ àwọn ilé iṣẹ́ tó ní pé òun nìkan ní ká ṣe fáwọn sì pọ́n wọn ní ìdí ẹ̀ so pẹ̀lú gbọ́dọ̀ ewé ìbílẹ̀ kò wá dó ó ti kó omi tá a fi sí o ó ń tẹ̀síwájú o sugarless tí a bá ní àìsàn ìtọ̀ ṣúgà tí ṣúgà bá pà lára eléyìí o tí ṣúgà bá pà lára tó yẹ pé pancreas onítọ̀wọ́ ti bàjẹ́ nínú bọ̀ tó bá ti bàjẹ́ tó ti bẹ̀ sí gba insulin injection eléyìí ò ká mọ́ o ṣùgbọ́n tó pé wọ́n ṣe ní ṣúgà tó wí type 2 diabetes ni kó lọ lò ó ń polówó rẹ̀ á hìlì pancreas yẹn á dẹ̀ máa produce insulin padà ọ̀gùn táwọn èèyàn ti fọ́ sí ni ẹ wá wò tí mo mú dání yìí o ògbóǹtarìgì oògùn rèé o Alado bitters àwọn oògùn bàbá tiwa ni oògùn yìí tó ṣiṣẹ́ fún náà ni pé fún ẹ̀yìn dídùn jẹ̀díjẹ̀dí àti inú kíkùn jẹ̀díjẹ̀dí ẹ̀yìn dídùn àti inú kíkùn ẹlẹ́dọ̀mí ọkùnrin mi adóṣègbè ọ̀rẹ́ ẹ̀ báyìí inú àdẹ̀ máa kùn bẹ́ẹ̀ ni pé bọ́ọ̀bù fẹ́ ya ilé ìníkẹ́ lọ lò ọkùnrin mi máa ti ẹ̀ ń tijú ni pé ọ̀nípa kí ló ń ṣe ẹ̀ńtà ló ń kùn kò fẹ́ sọ̀rọ̀ nígbà inú ẹ̀ ló ń kùn ẹ̀lú mìíràn kan máa yaso ní sáá ní gbogbo ìgbà ẹ̀lú bó ṣe ń fi ìdí yaso ló tún fẹnu yaso bó ṣe ń mí báyìí òórùn burúkú lọ́wọ́ jáde ń bẹ̀ Alado bitters oníkẹ́jẹ́ ká lọ ra o pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba àárẹ̀ tí ò gbóògùn ní ṣe wá o ẹ wá jẹ́ ká lọ mọ̀ pé díẹ̀díẹ̀ ni àárẹ̀ máa ń bẹ̀rẹ̀ o díẹ̀díẹ̀ ni àárẹ̀ máa ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kára mọ́ra o Alado bitters àti ṣe jáde báyìí ìjọba ti fòun tẹ̀sí so ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lé ẹ má yẹ ká bọ́ra wa pa o ẹ má yẹ ká tán ara wa o ewé àti egbò ò ń jẹ́ kí ká fara sí iléeṣẹ́ Alado herbal research center
a dúró a dẹ̀ ń ṣe research nílé iṣẹ́ yìí lójoojúmọ́ à ń gbìyànjú à ń progress sí tó pé àwọn èèyàn rí pé bẹ́ẹ̀ ló ṣe rí àwọn tó wà lókè òkun wọ́n ti ń gba òògùn wa wọ́n ti ń bá wa tà àwọn tó gbé researchers tó tún jù wá lọ ní Amẹ́ríkà wọ́n ti gba àwọn òògùn wa kankan sìn tó dẹ̀ ń ṣe lórí ẹ̀ tó yẹ pé nígbà tó bá yá àwọn fúnra wọn fẹ́ ṣe sí òògùn tó máa modernize ṣùgbọ́n àwọn ọkọ̀ ṣùgbọ́n àṣà ń dúpẹ́ pé ní ilẹ̀ Nàìjíríà yìí nílẹ̀ Áfíríkà yìí ewé àti egbò ó ti bẹ̀rẹ̀ sí ní relevant ìwọ̀n tó bá ní kùdẹ̀kùdẹ̀ ní ara yọjú sí wa pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá gbà pé Ọlọ́run dá ewé àti egbò ó dá fún wa ni àwa tí a jẹ́ natural tó pé natural being ni wá natural cure ní kẹ́kẹ́ wá fún nǹkan tó wá ṣe wá tó bá ti wá fún ara wa ẹ rí i pé a ní àlàáfíà a ní sàárẹ̀ tí ò gbóògùn o. àmì o bàbá Alado ẹ pé nọ́mbà táwọn èèyàn máa pè é sí ẹ lè júwe ibi tí research center yín wà nípínlẹ̀ Ògùn. ẹ ṣeun olóòtú tẹ́ bá fẹ́ pé èmi bàbá Alado ẹ kò ní sórí 07031002744 tàbí kẹ́ ẹ pé 08028121088 research center wà nílùú Nàìjíríà nílùú Abẹ́òkúta a wà ní bàbá Alado close ní Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn lọ́nà Òkè Àtà nílùú Abẹ́òkúta number 4 bàbá Alado close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn ní Ìta Ọ̀ṣìn nílùú Abẹ́òkúta a ní farm tá a gbin àwọn egbò tá à ń lò tá a fi ń dáko sí ní ìlú Alábàtà nílùú Abẹ́òkúta náà ẹ rí bàbá Alado botanical garden ó wà nílùú Abẹ́òkúta pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́ọ̀bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn ẹ̀dẹ̀ máa rí àwọn oògùn wàrà ní UK ní ọ̀dọ̀ Alpha and Omega ní Austin Market ẹ ra oògùn wàrà ńbẹ̀ ẹ tún máa rí ní Manchester lọ́dọ̀ Mr. Ọ̀rẹ́kọ̀yà ẹ ra oògùn wàrà ńbẹ̀ dẹ̀ ní New York City ẹ máa rí lọ́dọ̀ Mr. Shoneye ẹ ra oògùn wàrà ńbẹ̀ ní Indianapolis ẹ máa rí oògùn wàrà lọ́dọ̀ Ya Oskonto ẹ ra oògùn wàrà ńbẹ̀ dẹ̀ ní Canada West Wales Immigration Services company ẹ máa ra oògùn wàrà lọ́dọ̀ wọn náà àwọn náà ń distribute oògùn wa ní ìlú Canada tẹ́lẹ̀ wá sí ìlú Èkó ẹ máa bọ̀ ní Jọlá Oṣó bus stop ní Matogun ní Òkè Àró ẹ ra oògùn wàrà ńbẹ̀ àbí kẹ́ ẹ lọ sí Ègbè ní Kòtò ní Sẹ̀lẹ̀ bus stop lọ́dọ̀ Aládé Àrùkáyàtù ẹ ra oògùn wàrà ńbẹ̀ tẹ́ bá tún lọ sí Fádèyí ẹ ra oògùn wàrà ńbẹ̀ ṣùgbọ́n ẹ pè nọ́mbà yìí láti béèrè àlàyé àbí ìmọ̀ràn àbí ọ̀nà tẹ́ a gbé oògùn wàrà 08028121088 pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o. adúgbò pọ̀ lọ́wọ́ yín bàbá Alado bá ṣẹ́gun olúbàrìbá títí ìgbà míì tá a tún máa pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi àìsàn tí ò gbóògùn àtẹ̀yí tó gbóògùn kò ní mọ̀nà ọ̀dọ̀ wa a ní ṣàìsàn rárá àlàáfíà wo ní di fíafíà ire o. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsán wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 09129074004. bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour èrè gbẹrẹfun, rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nigeria tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222 website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.